Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Quick one. Today is on the 18th of December 2025. Mo rí fídíò kan láàárọ̀ tí àwọn èèyàn send sí mi, èyí tí Abu Awero Al-Fudawa tí wọ́n ṣe nípa àfà oníkùránì, ìpè ìgbà tó ní àwọn challenges kan, ìpè ó gbowó lọ́wọ́ Saidi through Al-Fulani. You know, mo fẹ́ kí àwọn èèyàn wa understand kan pé ọ̀pọ̀lọpọ̀ game social media kò ń yí àwọn èèyàn. Torí pé táwọn èèyàn bá rí fídíò yẹn sìn, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sáré fẹ́ attack àfà oníkùránì. Ó lè sáré ṣe update káwọn èèyàn máa attack àfà oníkùránì. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó ń ṣẹlẹ̀ lọ́lọ́run ti máa ní káwa yìí ti rí ti pẹ́ẹ́pẹ́ báyìí wà lamẹ́ríkà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ làwa ti máa mọ̀. Tí àfà oníkùránì ti gbowó bí a ó ní challenge gbowó lọ́wọ́ wọn lóòótọ́ ó ti lé lọ́dún kan. Tẹ́ bá dẹ̀ wo àfà yẹn ṣe normal, kò ṣe nǹkan tí kò yẹ kó ṣe yìí, so that ẹni tó fún lówó ó sanwó ọmọgọ ni. But kọ́nìkan ló fẹ́ kí gbogbo àjọ lọ mọ̀ ní wípé tí fídíò yẹn ò bá tètè jáde bóyá jáde yìí, tó bá yá olórí burúkú yẹn ṣe máa sọ fún ara ẹ̀. Bó wá tí àlàdé fídíò tàbí Àjàkáwọ́lá náà tó sọ pé Àjàkáwọ́lá wa tọrọ 500,000 lọ́wọ́ òun. Orí àǹtí tí a ṣépè fún lọ́jọ́ kìnnà náà tó parọ́ mọ́ mi tí mo gbé ṣépè pé ó máa padà wá gba bára kẹ́yìn ayé ẹ̀ tí kò gba bára ló wá tọrọ owó oúnjẹ lọ́wọ́ mi pé bí ń pa àwọn àtọmọ. Kò dẹ̀ ń ṣàfó oníkùránì nìkan ló gbowó lọ́wọ́ ẹ̀, àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ pọ̀, but fún ara ẹ̀ náà kò ṣe nítorí tọlọ́hun, ó ṣe nítorí pé bóyá wọ́n fẹ́ ra players ni. But ẹ bá wà fún oníkùránì ó ṣe normal, kò attack anybody, kò dà ẹ̀kọ́, so that ẹjọ́ tó tọlọ́hun gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tẹ̀lé ń tẹ̀lé òdodo, ẹ má attack àfọ oníkùránì, ẹ dẹ̀ má attack Al-Fudawa. Àwọn tó san owó wọ́n san owó ọmọgọ ni, ṣòye yín. Mo dẹ̀ bá kò yá advice gbogbo ẹ̀yin àfà àti gbowó lọ́wọ́ ẹ̀ náà tó kò ń ṣàfọ ló sanwó fún àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ pọ̀. Ẹni tó bá gbowó lọ́wọ́ ẹ̀ tètè sọ jáde. Tẹ́ bá lè ṣe fídíò ẹ pẹ̀lú wa àbí kẹ́ pa àwọn ẹlòmíì ká tètè bá yín sọ, ṣòye yín. Àìjẹ́bẹ́ ó ti máa padà fi bú yín fún ara rẹ̀. Ẹ ṣáà nǹkan tó sọ fún Kaola náà, ó máa padà fi bú yín, ṣòye yín. So that the more tó bá pé owó tó fún yín kò ní ẹ má sọ òdodo tẹ́ ń sọ mọ́, àfẹ́ tó bá pé nǹkan tó ń ṣe kò ṣe nítorí tọlọ́hun ló kù. Àfà oníkùránì ti ṣe fídíò mi 2 days ago dáhùn tó ti sọ òdodo nípa ọ̀rọ̀ àfà bàbá kí ó gba gold àti Àjàkáwọ́lá, ó ti sọ òdodo lórí ẹ̀. Kò tó pé bí àkókò tó wọ́n ti gbowó kó máa wá support irọ́. So that gbogbo ẹni tó bá rí fídíò yẹn jọ nítorí tọlọ́hun, ẹ má attack àfà oníkùránì, ẹ dẹ̀ má attack Al-Fudawa. Ẹni tó san owó ó san owó ọmọgọ ni. Salaam alaikum.